òfin yẹn. Okay, now ó ní ó bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdu wọ́n ní jumlatun khabariyatun qusida biha athana'u ala Allahi bimadmuniha ala annahu ta'ala malikun li jami'il hamdi min al-khalqi aw mustahiqqun li an yuhmaduhu. wọ́n alhamdulillah gbólóhùn yìí jumlatun khabariyya wa sentence kan ni èyí tó ń fún ni nírò tó wá fún wa nírò tó a fi ń sọ̀rọ̀ wípé bó ti rí leléyìí gangan bọ́lọ̀hún ọba àlékiọlá yín tó lẹ́tọ̀ọ́ sí rèé lọ́dọ̀ wa ń tá a gbà lérò pẹ̀lú gbólóhùn yìí òun náà ni athana'u ala Allah asọ́pá àgbàfẹ́ tú lérè fẹ́ ní ànímọ̀ tọwọ́ bọkùn mú òkun ẹ̀ bó ṣe wà ń bí kákan tú fúnra wa bẹ́ẹ̀ sọ fún àwa tí a sì ń ṣe ń kẹ́kọ̀ọ́ bọ̀ díẹ̀díẹ̀ wọ́n ní qusida biha wọ́n gbé wá ní majhul wọ́n gbèrò pẹ̀lú gbólóhùn yìí athana'u ala Allah ìṣe ẹ̀yìn fọ́lọ́hun alhamdulillah gbólóhùn yẹn o ń tá a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni athana'u ala Allahi ìṣe ẹ̀yìn fún Allah bimadmuniha pẹ̀lú tí gbólóhùn yẹn kó sínú pẹ̀lú tí gbólóhùn yẹn ń dálé lórí òun náà ni kékeré o ala annahu ta'ala òun náà ni pé dájúdájú ọlọ́run ọba tó ga ni malikun olùkápá ni ẹ̀rí lijami'il hamdi ní fún olóní gbogbo tá ń pè lọ́pẹ́ olóní gbogbo tá ń pè lẹ́yìn ẹ̀rí minal khalqi ó ní ó lẹ́tọ̀ọ́ sí látọ̀dọ̀ àwọn ẹ̀dá aw mustahiqqun àbúrò kájẹ sọ pé òun gangan ló jẹ ká fún òun gangan ló lẹ́tọ̀ọ́ li an yuhmaduhu wípé kí wọ́n máa ṣẹ̀yìn fún kí wọ́n máa yìn gbogbo ìgbà ìwọ la máa yìn ìwọ la máa dúpẹ́ fún ìwọ la máa pè lórúkọ tó rẹwà òun gangan náà ló lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa yìn bẹ́ẹ̀ wallahu gbólóhùn Allahu ń bẹ yẹn ẹ̀rí alamun ọ̀rọ̀ orúkọ kan ni èyí tá a mọ̀ ní àlá tí ń dá lórí al-ma'budi bi haqqin tí orúkọ tí ó máa jẹ́ àmọ́ mọ̀ pé ẹnìkan ń bẹ èyí tá a máa sìn al-ma'bud èyí tá a máa sìn bi haqqin pẹ̀lú òdodo tá a ní tún máa ní ká fayá Allah ká tún fayá àyàsẹ̀ ká tún pọ́lọ́n díẹ̀ ẹ̀sìn ní àmọ́ṣòro rárá o so ìtumọ̀ Allahu tá a bá fẹ́ máa wí yẹn òun náà ni pé kí ni o ó ń dá lórí pé al-ma'budi bi haqqin ẹni tá a máa sìn lódodo rabbil alamin ay máàlìkù jami'il khalqi ọba tó ní gbogbo tá à ń pè lẹ́dà rọ́bù ọba olùtọ́jú ọba olùrẹ́ni ọba olùdáni al-alamina ní tó bá ti yàtọ̀ sí Allah ni wọ́n ń pè ní alamu ay máàlìkù jami'il khalqi òun ló ní gbogbo tá à ń pè lẹ́dà minal insi èèyàn ní ẹni ọlọ́run ló ní ẹ wal jinni aljannu ní ẹni ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá walmalaika malaika ní ẹni òun náà ló dẹ wadawabi ẹranko ní ẹni òun náà ló dẹ wa ghayrihim àtàwọn nǹkan míì táwọn ò tún mọ̀ tọ́lọ́run tún dá tọ́wájà ti jẹ́ dání tí ìṣe bóun ló dá rẹ̀ dá kò déédéé máa wà láyé ọlọ́run ọba àlekè ọlá ló ní òun lọ́ba wọn wa kullu minha gbogbo kọ̀ọ̀kan náà nǹkan tá a kàkalẹ̀ èèyàn ni o àlùjànnú ni o màláìkà ni o ẹranko ni o yutlaqu alayhi alam òun náà ni wọ́n máa ń pè ní alamu ṣe àgbáyé kan náà máa ń tọ́ bá sọ pé alamu àgbáyé kan nìyẹn a sọ pé àgbáyé àwọn ẹranko yuqalu alamul ins àgbáyé àwọn èèyàn ẹ̀rí human world wa alamul jinn ẹ̀rí àgbáyé àwọn àlùjànnú ila ghayri dhalika àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tá a sọ pé kí ni wàá ní kí ni alamul hayawan awi dawa àgbáyé àwọn ẹranko bẹ́ẹ̀ lọ. ṣe so lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ṣe kí ni o wọ́n máa fi yáwó àti nùn ni wọ́n máa fi ṣe kí ni o ni wọ́n máa fi mú lọ sí plural ṣe so arrahman arrahim ay dhirrahma ọlọ́run ọba oníkẹ́ wa iya iradatul khayri li ahlihi òun náà sì ní ìgbèrú dáadáa fún àwọn tí ọlọ́run ọba àlékè ọlá tó ṣe kí ni o tó fẹ́ dáadáa yẹn náà rò ìgbèrú dáadáa sáwọn ẹni ire ìkẹ́ wọn ìṣe dáadáa sí wọn ìyẹn ni pé dáadáa tọ́lọ́run ọba àlékè ọlá àti ìkẹ́ tó fi ròyìn ara ẹ̀ ìkẹ́ méjì ni èyí kan máa jẹ́ ti gbogbogbò àti kèfèrí àti mùsùlùmí ìkejì yẹn arrahim ẹnìkan kò ní lẹ́tọ̀ọ́ sí àfàwọn mùmínì nìkan nígbà tó bá dijọ́ ẹ̀san ẹ̀rí máàlìkì yawmiddin ìtumọ̀ ẹ̀ ní ọba olùkápá ọba olùdájọ́ ọba olùṣe motító
níjọ́ kíni o yawmuddin níbẹ̀ ayé aljaza ọjọ́ ẹ̀san tọ́lọ́run ó sẹ̀san fún kó wá wúwà yawmul qiyamah òun náà lọ́jọ́ tí wọ́n gbé wa dìde wájú ọlọ́run wa khussa bizikr li'annahu la malikun zahiran fihi la malku zahiran fihi wọ́n torí pé kíni o aṣẹ̀ṣà láti dárúkọ ọjọ́ ẹ̀san bí torí pé táwa ní maliku yawmiddin ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san ó lọ́jọ́ ẹ̀san ó làwa náà tá tí ó san lẹ́san ó ní gbogbo nǹkan tó wà ń bẹ̀ ni àmọ́ akànmọ́mọ́ sọ pé bí ká sọ pé bẹ́ẹ̀ bàbá kan bímọ bíi 6 káwọn wá pè ní àbú lágbájá táwọn ọmọ yòókù sì wà ń bẹ̀ kò túmọ̀ sí pé nǹkan ló bí àwọn yòókù àwa mọ̀ọ́mọ̀ ṣe nìkan lẹ́ṣà ìtumọ̀ náà ni pé adìdí ìṣà ọjọ́ ẹ̀san lẹ́ṣà nípò òun ló ní kò túmọ̀ sí pé nǹkan ló láwọn yòókù khussa bizikri wọ́n ṣàlẹ́ṣà láti dárúkọ rẹ̀ li'annahu torí pé dájú kò ní sí ìjọba kan kò ní ságbára kan kò ní sáṣẹ kan tí ó tún hàn jọ náà àbí tó náà tún ta tẹ́ǹtì síbi kan jọ náà tó tún máa dáhùn èèyàn lóhun tí ó máa ṣèdájọ́ illa Allah àfọlọ́hun illa lillah àfupẹ̀ ọlọ́run nìkan ló ní jọ náà ta'ala ọba tó ga jù bidalilin pẹ̀lú ẹ̀rí kan tó wá òun náà ni ọgbà tọ́lọ́run béèrè pé limanil mulkul yawm ta lẹ́yìn rògbò níjọba lẹ́nu ta lẹ́yìn rògbò lọ́lá lẹ́nu ta lẹ́yìn rògbò lágbára lẹ́nu tí wọ́n sọ pé kí ni lillah ọlọ́run ọba náà ló ní. ṣòye ẹni tó bá ka kí ni man qaraha Malik fama'nahu malikul amri kullihi ẹni tó bá ka níka pé kí ni o Maliki ìtumọ̀ ẹ̀ náà ni kí ni o malikul amri ẹni tó ní kápá àlámọ̀rí kullihi yányán pátá porongodo gbẹ tó ọlọ́run ló lélẹ̀ ọlọ́run kọ́ ni ọlọ́run ò lélẹ̀ ṣọlọ́run ara òun ló ní gbogbo ẹ̀ ṣòye fi yawmil qiyamah tó bá dijọ́ bẹ̀rẹ̀ qiyamah aw huwa mawsufun bidhalika da'iman àbí ká tún sípò náà lọ́ba tá a máa ròyìn pẹ̀lú yẹn ní gbogbo ìgbà òun ló ní gẹ́gẹ́ bí ká sọ pé kí ni o ka ghafiri dhanbi bí ká sọ pé ọlọ́run ọba tí máa ń forí ẹ̀ṣẹ̀ jiyàn. ètò tẹ̀lé iyyaka na'budu wa iyyaka nasta'in ay nakhussuka bil ibada ìtumọ̀ gbólóhùn yẹn ni pé a máa ṣàyẹ́lẹ́ṣà nakhussuka a máa ṣàwọ́ ọlọ́run lẹ́ṣà káàfù yẹn lọ sọ́dọ̀ Allah bil ibadati pẹ̀lú pé wọn náà láàmà jọ́sìn fún min tawhidin níbi ká ṣe é láṣọ wa ghayrihi àbáwọn ìjọsìn míì wa natlubu al-ma'unata 'ala al-ibadati wa ghayriha ọ̀dọ̀ náà láti máa wá pé kó ràn wá lọ́wọ́ lórí kálíbà lè sìn ẹ́ bó ti fẹ́ àtàwọn nǹkan míì náà tó tún fi rọ̀ wá lọ́rùn ọ̀dọ̀ náà láàmú wá ràn lọ́wọ́ náà bẹ́ẹ̀ náà sí nígbà tá a ti mọ̀ pé wọ́n la fẹ́ máa sìn ẹ́ tún ràn wá lọ́wọ́ lórí kálíbà sìn ẹ́ dáadáa ihdina siratal mustaqim ay arshidna ilayhi ọlọ́run ò fi wá tọ́ wa sọ́nà ẹ̀rí ọ̀nà tó ṣe kíni o ọ̀nà tó tọ́ ọ̀nà tó dúóre òun náà lójú ọ̀nà Islam fi wá nílẹ̀ ńbẹ̀ siratal ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó parí ìdẹ̀ra lé lórí ay bil hidaya àwọn tó ṣe ìdẹ̀ra lé lórí pẹ̀lú kó o fi wọ́n mọ̀nà bil hidayati pé o ṣe kíni o fún wọn ní mọ̀nà èyí tó tẹ̀lé yẹn náà hùn ní ànítọ́wọ́ bọ̀bẹ̀ ghayril maghdubi alayhim yàtọ̀ sórí ojú ọ̀nà àwọn tó bínú sí fi wá mojú ọ̀nà àwọn tó ṣe kí ni àwọn tó yọ́nú sí tó parí ìdẹ̀ra ilé wọn lórí tó fi wọ́n tó ti fa wọn mọ̀nà nínú àwọn ẹni ìṣíwájú kó má lọ jẹ́ pé ojú ọ̀nà àwọn ẹni tó ṣe kí ni àwọn tó bínú sí láàmú ọ̀tọ̀ tẹ̀físì yẹn sọ pé kí ni wahumul yahud àwọn náà làwọn àwọn jù àwọn yahudi wala dọ̀ọ̀lìn ay wa ghayri dọ̀ọ̀lìn wahumun nasara àwọn tí wọ́n ti sọnù òun náà ní kí ni àwọn nasara àwọn christian táwọn tí wọn dé táwọn ò tí ì dá kankan wọn pè wọn lẹ́lẹ́sìn kejì ẹ̀sìn pé méjì o ọ̀kan náà lẹ̀sìn fọlọ́run bá àlekè ọlá ẹni tí ò bá yà ṣe òun ní í ṣe nǹkan mi wallahu a'lam.